like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Òní lọ́jọ́ tàbí mú yí wá sáyé. Òní lọ́jọ́ pé táwọn ṣayẹyẹ. Àpáta dé àpáta pàrẹwì dé ẹ̀yàgò ẹbìlà ẹ̀jẹ̀ máa kó lórí rí ẹ̀dá ènìyàn. Ọkùnrin ọ̀rọ̀ dandan ní ìwà dúmára dán máa wọlé maraba. Ẹni kúkúrú tí pé gúgùn ránṣẹ́. Bámi olóríire Ọládìméjì Múyìwá máa gbóhùn ẹnu mi òní lọ́dún rẹ̀. Ọlájúmọ̀kẹ́ ló ní kí n máa kí ọ ọmọ rẹ dáadáa ó ní kí n kí ọ pé okú ọdún okú yèdùn àṣèyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe ó ní kí n bá délé bàbá tó bí ọlọ́mọ Abẹ́òkúta níyọ́ ilẹ̀ ọmọ Ẹ̀gbá ìjà gbogbo Ẹ̀gbá gbalẹ̀ Ẹ̀gbá dòko ìgbàkúgbà sálẹ̀gbẹ́ Ẹ̀gbá ń jàre Àpáta ewì mo bá wọn dákẹ́ mo ṣẹnu gbígbó wúyẹwúyẹ mo bá wọn dé jágùrá mo gbó lóhùn bí ọ̀jẹ̀ Ọlámúyìwá Ọládìméjì Abíọ́láké ìwọ lọmọ aláké tó fọlájagun Ẹ̀gbá fọlájà wọ́n fèlè jà ìwọ lọmọ aláké ìwọ lọmọ Olúmọ ìwọ lọmọ agbèdò lọ́wọ́ ogun ìwọ lọmọ Ẹ̀gbá onígbẹ̀dù alùlà Ẹ̀gbá onígbẹ̀dù alùlówó lọ́wọ́ alágogo ọ̀ranyàn tantantan ará akémọ̀jò jógbẹrú mọ́jọ́gbẹ̀kọ ẹrú ní sí ni ẹ̀kọ́ kì í sí èèyàn ará akémọ̀jò ẹ lọ́jọ́ lòdì kẹ́mọ́ lọ rèé jó lọ́ba ọlọ́jọ́ ìbí jẹ́ ìdálé torí bí ìbádàlẹ̀ mo lè kí ọ̀dọ̀ ọ̀la okú ọdún okú yèdùn àṣèyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe ọdọọdún ní sápó orúwé ọdọọdún lèrú wá ń wà ọdọọdún ló mọ bẹ ìran ọbẹ níbẹ̀ sọ àtẹ̀pẹ́lẹsẹ̀ rẹ̀ àtẹ̀nà ò ní báwọn tẹ́jú lẹ̀ mọ́lẹ̀ láyé ń bí o máa kéré òkè òkun délé lágbára lọ́wọ́ ọlọ́run ọba happy birthday to you and we all wish you long life and prosperity. bóyin bá ṣe tán agbéra ó dinú kókó ògì bá fẹ̀rẹ̀ bòjò bá ṣe tán agbéra ó dinú sàrẹ̀ tó kọ́lé sí Àpáta ewì mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.